Africa Media Live TV. Kindly subscribe to our YouTube channel to get updated on the trending gist, latest news all over the world. Like our page, subscribe, and share with friends. Thank you. Ẹ kú rédí àsìkò yìí gbogbo ẹ̀yin tẹ́ ń wà nílé lóko káàkiri àgbáláyé. Orí ìkànnì Africa Media Live Television lẹ́wà tẹ́ tí ń wò wá. Lórí ètò Asọ̀yìnbó, orúkọ mi ò yí padà, Òtúnsànyà lórúkọ ọba tó bí mi lọ́mọ. Adébọ́lá Adégoróyè Àkànní Olóhùnyọ̀ lórúkọ tèmi ń jẹ́. DJ Agunlabi àti the good ranger, the one and only Baba Gbádùn General ló ń ké sí yín lọ́wọ́lọ́wọ́ lórí ìkànnì Africa Media lórí ètò Asọ̀yìnbó. Orúkọ àlejò wa ni ẹ̀rọ adarí kan fún wa. Orúkọ tèmi ni Afọlábí Tèmilolúwa. Orúkọ àbísọ mi ni Rebecca. Wọ́n ń bìí lẹ́nu wọn. Ìbéèrè 12 ló wà nínú tó wà lọ́wọ́ mi. Èyí náírà ló wà bẹ́ẹ̀. 12 questions with 20,000 naira. A máa gbélé wọn lọ́wọ́, wọ́n fúnra wọn ni wọn yóò tú. Àwọn á dẹ̀ máa fún wọn ní ìbéèrè tí wọ́n sì máa dáhùn sí. Ẹ fúnra yín tú nǹkan tó wà ní. Má sọ̀yìnbó, tó bá sọ̀yìnbó wẹ̀ ti lọ o. Kò sí wàhálà. Wàhálà gan ò lè sí tẹ́lẹ̀. Orílẹ̀-èdè Nàìjíríà la wà. Ẹ káwó yín tó bá pé. Kíńkà. Tó bá dẹ̀ lé dẹ̀ ló kù. Swara 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9. Okay. 11. 12. 13. 14. 16. Àbí? Ẹ má ká lọ. Ká lẹ̀ mọ́. 17. Àṣà ń gbìyànjú. 18. Èyà. 19. 21 àbókanlélógún yáyá. Ó dín lógún mi. Ìbéèrè mi, ẹ kó béèrè yín jáde. This is 20,000 naira for her. Ní kẹ́tì wo. Ìbéèrè 12 rèé o. Wọn yóò mú ọ̀kan nínú ẹ̀ láti bẹ̀rẹ̀ ètò. Ìjọba yín kí n pín dáadáa. Ẹ ṣáà fààyè lẹ́nu ìwé, ẹ fà lẹ́nu àǹgù, ó máa jáde. Ẹ má bẹ̀rù, kí ló dẹ̀ ń bẹ̀rù? Kí ni òǹkà tó wà lórí ìbéèrè tí ó wà lọ́wọ́ yín? Òǹkà 19. 19. Kí ló ń jẹ́ 19? Ẹyọ̀kan ó dín ní ogún ni. Ẹyọ̀kan kò yé mi, èwo lẹ́ ń jẹ́ ẹyọ̀kan ó dín lógún? Báyìí máa sọ nìyẹn. Pé ẹyọ̀kan dín lógún. Ẹyọ̀kan dín lógún. Kí ni ẹyọ ẹ̀ṣọ́ ní ká gbọ́ dáadáa? Kò yé mi. 19. Náà ni 19. Báwo ló ṣe dín lógún? Ẹ pè nọ́mbà yẹn, ẹ pè lẹ́ẹ̀kọ̀ọ̀kan ká gbọ́. 1 àti 9 papọ̀. 1 àti 9 papọ̀ báwo ni? Ẹ lè mú mi sẹ́ ẹ̀. 1 àti 9. Ọjọ́ kan 19 1 àti 9. Ẹ ti sọ ní èdè Gẹ̀ẹ́sì. Èmi mo lè tó ìdí ìwọ̀n yẹn, èmi lè tó ìdí ìwọ̀n. Ó fẹ́ sọ́tọ̀ kò sọ́tọ̀ bá ti ka. Ẹ ṣáà ká mi. Ẹ ká mi. Ó ṣàpè ó. Ẹ ká mi. Ó ṣàgbọ́ ó. Kí ni mo fẹ́ sọ? Aṣàpàdé ókè ni apàdé. Fẹ́ ṣe kéré rẹ Nínú sọ. ìbéèrè tó wà lọ́wọ́ mi àbí ìdáhùn tó wà lọ́wọ́ mi ò rí 19 bẹ́ẹ̀ o. Ẹni 19. 1 àti 9. Ó tán. 1 àti 9. Ókè kíka nǹkan tó wà ń bẹ̀. Kí ni òǹkà tó wà lókè? Òǹkà 1 àti 9. Olùdó 1 àti 9. Òun tó wà lọ́wọ́ ókè 19 wà ní. 19 ó máa ṣe o. Ogún. Ókè táwa ní ogún. Àwa dí ẹyọ̀kan nínú ogún. Ó gbìyànjú o, ẹjẹ́ àṣẹ láàánú. Ẹjẹ́ ká yọ kékeré ńbẹ̀, láàánú yọ ogbè. A sì dá padà fún wọn àti ìrẹ̀lẹ̀. 19 àbí? Àbí kí ni 19? Kí ni ìyẹn sọ? Mọ́kàndínlógún náà ni. Mọ́kàndínlógún.
nípa ìbéèrè tó wà lọ́wọ́ yín. Ṣé bẹ́ẹ̀ kọ́? Bó ṣe kọ́ yes. Bó ṣe kọ́ náà lè máa yẹ ká. Kí ni iṣẹ́ ìwánilẹ́nuwò nílẹ̀ Yorùbá? Ìwánilẹ́nuwò nílẹ̀ Yorùbá. Ó jẹ́ omi. Ká máa béèrè ìgbà ká máa béèrè ìbéèrè tó nílò èsì. Mo gbà ìfọwọ́ wọ́n sí gà wọ́n jábọ́ kí ni iṣẹ́ ìfọ̀rọ̀wánilẹ́nuwò job interview. Ẹ ṣé ẹ bá mu. Ìbéèrè mìíràn lélẹ̀ ẹ má lọ jí àwọn nǹkan mi wò anta what ilé tí wàá ṣí sáyé báyìí o ayé ti wá ọyá ẹmú kan ní ìwé bẹ́ẹ̀ afa bá lè rí tó rọ̀ kí n fún nǹkan ẹ̀ náà èrò ni òǹkà ló wà bẹ́ẹ̀ kí ni mọ ìsítí máa fi sí nígbà òǹkà ló wà bẹ́ẹ̀. Òǹkà kí ló ń pa àlejò wa lẹ́rìn báyìí o òǹkà kí ni o. Ẹ pè é. Ẹ̀sán odò àti odò kí ló ń jẹ́ bẹ́ẹ̀? Ní kí ni? Máa yọ owó mi ayé. Ẹ̀sán odò àti odò. Mi ò rí ìgbà yìí ló ń wa náà ni. Ẹ máa rí ẹ̀sán. Mo rí ẹ̀sán. Ẹ máa rí odò níwájú ẹ̀. Mẹ́sàn-án. Kí ni mẹ́sàn-án? Òun náà mò ń sọ. Mẹ́sàn-án. Báyìí lè. Báwo? Báyìí. Àti. Odò. Mo nídìí kọ́lọ́ fi máa ń kí ló wọ́n fi kí ló máa lè lò ná láti fi igi dáadáa mi igi dáadáa kí mo lè lò. Mẹ́sàn-án ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún. Ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún. Ṣé kí n yọ? Ṣèbí ìbéèrè la máa dáhùn. Ṣé kí n yọ? Gba nǹkan tí mo fún yín gbà tẹ́ ìgbò nǹkan kọ́. Sọ bẹ́ẹ̀ náà. Mo sọ ṣé kí n yọ? Ẹ má yẹ fílẹ̀. Mo máa yọ àfọ̀ ẹ̀pọ̀ ńlẹ̀ dájú máa yọ. Ó yá ìbéèrè ló wà lẹ̀. Kí ni orúkọ tá à ń fún àwọn èdè Yorùbá. Àwọn tó ń ṣe ìlẹ̀kẹ̀ fáwọn ọlọ́ba nílẹ̀ Yorùbá. Ẹni láti gbà ọ́. Ẹni láti gbà ọ́. Ṣé ká yọ ọmọ àlọ́ waste time. Àwọn onílẹ̀kẹ̀. Àsìndèmádé tó ń jẹ́. Báwo mo ti fẹ́ mọ̀? Yorùbá. Báwo lè ti fẹ́ mọ̀? Àsìndèmádé ló ń jẹ́. Ó ga o. Ẹ ṣe ó ga gàngàngàngà tú àgà. Ẹ ṣàfẹ́jẹ́ ìjẹ́wó kọ̀ọ̀kan. Owó rí pọ̀ àbó owó ló pọ̀ nílẹ̀ yìí. Ẹ̀fẹ́jẹ́ ìjẹ́wó kọ̀ọ̀kan. Ẹ̀yin lẹ lówó yín o. Bẹ̀rẹ̀ sọ́dọ̀ nìyẹn. Ó yá ẹ mú kàn sí. Mi ò ní wo bẹ̀rù. Ẹ jẹ́ mú ìtọ́lọ̀ òǹkà olówà ń bẹ̀. Ní kí ni o? Ẹ yá ẹ pè. Ọ̀kan ẹ̀fà tó dò. Ẹ pè nílùú Yorùbá. Mi ò mọ̀ o. Mo tẹ̀ mọ́. Ọ̀kan ẹ̀fà tó dò. Mo ti mọ̀. Ok. Màá já yín. Ẹ já mi. 100 ó lé ní 100. Ọgọ́ àtọ̀run àrùn ṣe kí ni? Ó wá lé ní ó lé lọ́jọ́ta. Ọjọ́ta kọ́
kí lẹ pè é? Ọgọ́ta. Ní àṣẹ o. Ẹ̀sìn rẹ̀ yòówó ọgọ́jọ. Ọgọ́jọ. That's 160. Àbí? Ọgọ́jọ 160. Ọgọ́jọ ló ń jẹ́. Yes, ọgọ́jọ. Ẹ kà ìbéèrè tó wà mẹ́rin. Kí ni olórúkọ kan tó ń jẹ́ o? Mo fẹ́ tà mo fẹ́ gbọ́. Ṣé ìka lẹ́tà yẹn jáde? Má sọ òyìnbó. Lẹ́tà mẹ́ta ni. Lẹ́tà fí. Lẹ́tà fí àti fá ẹ ṣàṣọ ẹ ka ìbéèrè tó wà nínú ẹ̀ jáde. Kí ni ṣé bẹ́ẹ̀ kọ́ síbẹ̀? Náà mo ń sọ. Kí ni force? Kí ni? Force. Ẹ ṣe o. So force lè yọ lé. Ẹ ṣe gbá. Kí ni force ni sọ? Ẹ mú wá. Ẹ dáhùn náà. Ẹ dáhùn ẹ ti yọwọ́ ẹ dáhùn jùlọ. Ẹ dáhùn. Tá a fẹ́ gbọ́ ìdáhùn sí ìbéèrè yẹn. Ẹ máa lọ wo TV wa. Ẹ máa rí ìdáhùn sí ìbéèrè tàbí ẹ ṣe. Bọ̀ ó ga ọ. But ẹ̀wọ̀n ìbéèrè yẹn. Má sọ òyìnbó ni má sọ òyìnbó rárá ni. But yẹn lásán òyìnbó. Àbí mo parọ́ ni. But àmúyẹ orí mò ń lágùn báyìí. Òǹkà owó àmì. Kí ni ọkà? Ọkà. Òkè àwọn ọmọ eléyìí. Òkè. Kí ló ń ṣẹlẹ̀ gangan báyìí kò yé mi mọ́ o. Ẹ máa rí. Kí máa wọrí. Mi ò lọ́wọ́ rí o. Tó rọ̀ gidi wà mí báyìí. Tẹ́ ẹ̀rí yẹn mú. Béèrè tó rọ̀ gidi. Ṣé ti ṣe tán? Mo wà kọ́ lẹ́yìn. Òǹkà 4,450. 4,450. Ẹ pè é mi mọ́ ọkọ tó ń jẹ́ rẹ̀ kí ló ń jẹ́ rẹ̀ ní àrẹ̀ta. 5 àti 4. 5 àti 4,450. O bébì. Ó gbà síbẹ̀. Ó gbà síwáàlà. Lẹ́ẹ̀kan sí. Tọ́jú ẹ̀. Ọ̀ya ìbéèrè ló wà ń bẹ̀. Máa gbé lè. Mo ti jẹ orin. Ó yá n kò sọ́tọ̀ túbí yẹn. Mo ti jẹ orin. Ó yá òun lè léyìí. Ó yá ẹ sọ ẹ dáhùn béèrè tó wà ń bẹ̀. Kí ni bàbá wa ṣe báyìí? Báwo ni wọ́n lù báyìí? Kí ni jẹ́ bẹ́ẹ̀? Ẹ wá ní kí ni orúkọ ẹ̀ ní Yorùbá? Kí ni? Ọfà. Ní kí ni? Ọfà. Ọfà kọ́. Ogun ayé ni. Ìkọ́tọ̀ gbé yàrá. Kọ́nà ẹ bá ń gbé. Ọfà yìí. Kọ́nà náà. Ìṣèlú ọfà lọ́wọ́ rẹ̀ rẹ̀. Ní kọ́nà. Ẹ ṣe. Olórúkọ náà ni. Mo ti sọ kọ́nà ni. Ọfà ní. Ọfà kọ́. Catapult. Ọmọ ní Mọ́tàfà. Catapult. Ọfà. Bọ́ọ̀lù ọmọ ní Mọ́tàfà báyìí. Ọfà báwo ló fà ṣe rí? Ẹ̀rẹ́ jẹ́wó. Ojú lè rọ̀. Ojú ń ṣàkárá ni. Ṣé mo ti yọwọ́ mi ṣá? Àbí mi ti yọ? Gbọ́mọ gba ọ̀kà yẹn o. Mi ìyọwọ́ nǹkan. Mi ìyọ. Ẹ ti dáhùn ìbéèrè mélòó báyìí? 1, 2, 3, 4 látẹ̀ẹ̀kan nílé. Ẹ dẹ̀ sọ pé gbogbo àwọn kan tẹ́kọ́ síbẹ̀ yẹn o. 12 kò lè. 12 ni. Kò sí wàhálà. Ilé ìwé wo lẹ ti ṣe kékeré? Ilé ìwé wo? Ẹ ti ṣe kékeré. 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 Mo ṣe ní Badagry. Ilé ìwé wọ́n pè ní LA. Ilé ìwé náà. Mi ìrẹ́ pé wọ́ta ni kẹ́ má ti ní mo ti sọ Yorùbá. Ẹ ti pè lẹ́yìn ìwé LA. Ẹ ti pè yìnbó. Tí ń bá yọ sí mo jẹ̀bi. Tí ń bá yọ sí mo jẹ̀bi. Ọmọ fún yín. Wọ́n ẹ̀ tí pè tán. Ẹ ṣe. Kí ni? Àwa ti parí. Àwa parí kí ni? Àwa ti parí màá dáhùn. Ẹ̀rọ làásọ̀ kí ló ń jẹ́ LA?
ṣé ẹnì lẹ́kọ̀ọ́ lọ kò ní kò ní. ilé ìlọ́bí ṣe girama. Wọ́n pè ní àjàrà. Àjàrà. Kí ló ṣe àjàrà? Àjàrà kí ló ṣe? Àjàrà ló ń jẹ́. Kí ló ṣe àjàrà? Àjàrà. Àjàrà kí ni? Àjàrà girama sùkúlù. Sùkúlù ló ṣe. Mo ti mọ̀. Náà mo ń sọ yìí. Ìbéèrè mìíràn. Má ṣe nǹkan olóhùn mi. Má ṣe. Àní ń ṣe mí o. Kí ló wà bẹ́ẹ̀? Owó sì wà nílẹ̀. Òǹkà àbí? Òǹkà. 550. 550. Kí ló ń jẹ́ 550? 550. Kí ni 550? Kò sí nǹkan tó wà lórí ìlọ. 5 àti 5. 5 àti 5 ló wá jẹ́ 550. 550. 5 lẹ pé 5 yọ. ìkọ̀kọ̀ náà ni 5. Gbọ́ ìwọ lẹ́yìn pé má wọ́n pè wọn ò ní ṣe àníràárùn o àbí? Ọ̀yá ẹ ka ìbéèrè tó wà lọ́wọ́ yín. Kí ni graduation? Graduation. Ní Yorùbá. Kí ni wọ́n pè? Wọ́n pè ní kí wọ́n pè yẹn ní? Òun náà mọ̀ náà kí náà pè? Èmi náà mọ̀. Ẹ sọ. Ẹ mọ̀. Mi mọ̀. Ẹ mọ̀. Mi mọ̀. Àjọmọ̀ náà ni. Ẹ sọ yẹn sọ sí ìbéèrè. Kí ni olóyìnbó kọ̀tẹ̀kọ̀ sí ẹ̀yin jẹlẹ̀ mọ̀. So ẹlẹ́kìn wò ẹ sọ. Ìlú òun wà lẹ̀. Graduation. Mo ti yọ owó àbí? Ẹ ti yọ owó. Kí ni Yorùbá graduation? Tó bá ní ọmọ lọ kọ́ṣẹ́ ó wá jáde bóyá ó kọ́ṣẹ́ fún bóyá ọdún méjì ó wá ṣe oníkan tó máa ń pè nílẹ̀ Yorùbá. Kí ló ṣe yẹn? Mi ò mọ̀. Ẹ̀sán tó ṣe. Ó kọ́ṣẹ́. Graduation náà ló máa ń pè bó oníkan tó máa ń pè ní Yorùbá. Mi ò mọ̀. Mo mọ̀. Kí ni? Olóòmọ ẹ sọ. Graduation tún yẹ mí. ọ̀pọ̀ mọ́ bẹ́ẹ̀. Ní ìpọ̀ díẹ̀ náà, a bá tún yẹ kò tún báàdì. Ọ̀pọ̀ mọ́ bẹ́ẹ̀. Ó yẹ sọ. Graduation. A tún yọ o. Ẹ gbọ́ ìkẹ́kọ̀ọ́ gboyè rí. Ìkẹ́kọ̀ọ́ gboyè. Graduation. N tẹ̀lé mọ́. Máa ṣe. Ìbéèrè mi sún wà lẹ̀. Ẹ̀dùn ọmọ orí wo ni ìyá tó bí wọn? Ọmọ Ẹdó. Níbo lọ́dún? Yorùbá. Bàbá ní bọ́. Ọmọ Ọ̀ṣun. Ọ̀ṣun lọ. Gbọ̀ngán. Ṣé ìjẹ́ ẹni iṣẹ́ ọwọ́ kan tẹ̀ ti kọ́ rí? Bí o kò ṣe iṣẹ́ ọwọ́ rẹ̀ kọ́. A máa ń ṣe ọṣẹ. Bí ọṣẹ tó fi ń. Multipurpose liquid soap. And the liquid. And a beautiful
ẹdẹ kí n yọ owó mi pé ó kù soap bẹ́ẹ̀. No. After soap mi yọ ọmọ lẹ́yìn soap mi yọ ọmọ a beautiful soap. Ó ti tọ́. èyí ló kù bẹ́ẹ̀. Lẹ́yìn. owó béèrè kan ló kù bẹ́ẹ̀ ẹkún mu jẹ́jẹ́ ẹkún béèrè kan owó béèrè kan ló kù bẹ́ẹ̀. No ọ̀tọ̀ máa mú ilé ọ̀sá ìnáwó èmi ti sọ ẹ sọ ọ̀tún wà bẹ́ẹ̀. Kíre. Àgbà tí mo lè dáhùn kankan mọ́ báyìí. Ló wá dé lè dáhùn àwọn ọmọ báyìí. Ó sì kọ́kọ́ gbígbà yìí. Kò sí ọ̀kan bẹ́ẹ̀. Kò ṣe ń dáhùn. Kí ló ṣe ń dáhùn? Kí ló ṣẹlẹ̀? Kí ló ṣe? Ó wù ní àbí kí ló ṣe? Kí ló ṣe wọ̀n bẹ́ẹ̀ mọ̀? Ọ̀gá ọ̀. Ó ga. Àwọn abẹ́rẹ́ yìí lágbára. Mi mọ̀ o. Agbára mi ìró ni. Ó ní agbára báyìí. Ọ̀yá ẹ sọ ká lè máa gbé bọ́dì láti máa lọ sí ilé wa. Kí ló wà ńbẹ̀? Òǹkà wo ni? Òǹkà. Má sá lọ kọ́ lè rí ẹ̀jẹ̀ lọ sílé o. Òǹkà ẹ̀rin àti ẹ̀fà. Ẹ̀rin àti ẹ̀fà kí ló ń jẹ́ bẹ́ẹ̀? Sápá mi lórí. Sápá mi lórí. Sápá mi lórí. Ẹ padà kó yòókù ní ìjọba gbàdúrà yẹn lọ. Tí ìbá gbà kọ́. Máa kó yòókù lẹ́yìn. mẹ́rìndínláàádọ́ta. Ìbéèrè ló wà nílẹ̀. Wọ́n ní kí ni Yorùbá ń pè ní chimpanzee. Ẹ sọ ìdáhùn ẹ̀ pẹ̀lú máa kó yín lọ. Mi ò mọ̀ o. Ìjímèrè. Kí ló jẹ́ bẹ́ẹ̀? Chimpanzee. Ìjímèrè. Kí ni ìjímèrè wà fún? That is Yorùbá of chimpanzee. Kí ni chimpanzee yẹn gan ṣe? Mo chimpanzee dàbí tó máa ń ṣe báyìí gbà. Kí ni yẹn? Wọ́n ní ìjímèrè ló ń jẹ́. Wọ́n jẹ́ wo wa ó máa ṣe o. Tí mo pẹ́ ẹ tẹ̀ gba envelope ẹ máa mú ẹ. Ẹ pẹ̀lẹ́ ẹ̀yin náà kọ́ àmì yín dẹ̀ ṣe mí gan-an. Ìbá ní kí n fún yín lélẹ́yìí o. Ọ̀ ẹ̀ jẹ́. Ìyá. Kálẹ̀ jẹ́ǹsì máa fún yín. Ó ga o. Mo ga jù yín lọ́nà mi ń gbé ń ga. Àbí? Orúkọ yín lẹ́ẹ̀kan sí. Afọlábí Tèmilolúwa Rebecca. Ìyáàfin omidan Rebecca ti wá sórí ètò Masọ̀yìnbó lọ́jọ́ ti tòní. Ẹ ṣé tẹ̀ wá. Ó dùn mí pé ẹ jẹ́wọ́ wa. Ó dùn mí gan-an. Ó dùn mí gan-an. Mo lè fún yàrá béèrè tó rọ̀. Ó dẹ̀ pé kódà dáhùn béèrè wa. Béèrè mẹ́wàá la ní fún yín. Àmọ́ jẹ nǹkan kan. Ẹ tún wá lọ ń sọ òyìnbó. Ṣé ẹgbẹ́ òyìnbó? Nǹkan tó fà á tàbí fi ìwé fún Yorùbá tẹ̀ ń sọ. Ìyáàfin Rebecca kódà ẹ jẹ́ ká gbé àṣà àti ìṣe wa lárugẹ nílẹ̀ Yorùbá. Kí lẹ lè rí sọ sí national anthem tí wọ́n ní ká padà sí ìta tí ń kọ tẹ́lẹ̀? Kí lẹ lè rí sọ sí? Ọgbọ́n wa sọ̀rọ̀ náà. Kò sí kan tí mo lè rí sọ sí ẹ. Kọ́ mi lè rí sọ sí náà ni èyí tó ti ní tẹ́lẹ̀ yẹn ó dájú. Ọmọ tí ó fọ̀ lára náà àmọ̀gbà tó dá sí nǹkan táwa dàgbà sí nìyẹn. Nǹkan tẹ́ dàgbà tẹ́ bá. Tábá nìyẹn. Ìyẹn ò ní kí ẹ máa mọ̀ náà ni. Àbí? Ní ṣọ́ọ̀ṣì. Ẹ gbìyànjú kẹ́ ní láti lọ kọ́. Ó lè ṣíjọ́ kan ṣé máa tó máa ṣe mí àti máa tó gbé yín wá. Ẹ pé màá kàn níyà ẹ kọ new national anthem. Ní Yorùbá. Ó ṣe ní Yorùbá. Lédè Gẹ̀ẹ́sì. Ẹ kọ́ bá ṣe wọ̀nyí. Ẹ bá kọ́ láwùsá fún ẹgbẹ̀rún 5. Tẹ́ bá gbà ó dúró yín nìyẹn. Ó dùn mí pé ẹ jẹ́wọ́ wa gan. Ó dùn mí wá. Ó dẹ̀ omi kọ́ tẹ̀ bó tẹ̀ jẹ́ bí abẹ́bẹ̀rún 2 àbí 3 kọ́ tẹ̀ jẹ́ máa lọlé. Àmọ́ àkọsílẹ̀ Ọlọ́run kò lè tà sí. Ọlọ́run ti ní wọ́n ní jẹ́wọ́ wa lónìí. Ẹni tó jẹ́wọ́ wa tẹ́lẹ̀ ìyẹn ti jẹ́ ó ti bá tiẹ̀ lọ nìyẹn. Àmọ́ àwọn òní nǹkan kan jẹ ó ṣe ní kàyé ó ṣe ní láàánú gan. Àtùmọ̀ òyìnbá ó dijọ́ mi ọjọ́ rẹ̀.
Africa Media Live TV. Kindly subscribe to our YouTube channel to get updated on the trending gist, latest news all over the world. Like our page, subscribe, and share with friends. Thank you.